Yeah? Yọ ọ̀rọ̀ mi kúrò lẹ́nu ẹ. Ẹgbẹ́ lèmi àti ẹ. Ẹgbẹ́ lèmi àti ẹ. Oṣù ni mo gbà lọ́wọ́ ẹ kò pọ̀dún kan. Ẹgbẹ́jọ ni wá. But ibi tí energy ti ẹ tó focus ẹ sí ibẹ̀ kọ́ ni mo focus energy tèmi sí. Má fi dọ̀tí yí mi o. Má fi dọ̀tí yí mi lára, fi mí sílẹ̀ o. Wo mo ṣẹ̀wẹ̀ tán ni. Ṣó ti rí irun mi? Irun mi rèé o. Mo ṣẹ̀wẹ̀ tán ni. Mo ṣẹ̀ tú braid orí mi. Yeah? Ó ní mo fọ̀, ni mo wẹ̀ mo mọ̀ọ́mọ̀ má kun ojú bó ṣe ni mo ti bóra ara mi. Are èèyàn kan tó wá. Love Space TV ni ọmọ Yorùbá ni wá. Oh yeah, Love Space TV, always bringing gist and fun. Tá bá ti léni tá bá ti bá ni ìwọ̀nba là ń bá ní ṣọ̀tá mọ́ o. Tókunbọ̀ mo bẹ̀ ẹ́, mo fi ọba tó láyé àti ọ̀run mo fi bẹ̀ ẹ́. Tókunbọ̀ Abọ́dẹrìn, mo fi ọba tó láyé àti ọ̀run mo fi bẹ̀ ẹ́. Mo fi àwọn ọmọ tó dára tó jáde lára ẹ mo fi bẹ̀ dẹ̀yìn lẹ́yìn mi. Torí tó bá dẹ̀yìn lẹ́yìn mi, àwọn tó máa jà fún mi kò ń ṣe àwọn tó wà ní rẹ́ẹ̀mù ayé ló máa jà fún mi o. Wàá rí ọwọ́ Ọlọ́run, wàá rí agbára Ọlọ́run. Leave me alone. Ṣó ti yé? Leave me alone. Gbogbo n tó sọ lánàá nípa mi, bí wọ́n ṣe ń sọ fún ẹ wípé kò fi mí lọ́rùn sílẹ̀. Ọmọ tó wá sọ̀rọ̀ lọ́dọ̀ ẹ, fi mí lọ́rùn sílẹ̀ ò Tókunbọ̀. Fi mí lọ́rùn sílẹ̀ Tókunbọ̀. I am begging of you. I can no more ignore. Mo ti ignore ẹ Tókunbọ̀. Láti 2016 ló ti wà lórí mátà mi. People may not know. Mo bẹ̀ ẹ́ ni. Mo bẹ̀ ẹ́ ni, mo pàrọwà fún ẹ. Àrọwà ni mo wá pa fún ẹ o. Mo pàrọwà síwájú ìjà. Mo fi Ọlọ́run ọba tó láyé àti ọ̀run mo fi bẹ̀ ẹ́. Jọ̀ọ́ nítorí Ọlọ́run. Leave me alone. Leave me alone. Tí n bá share fọ́tò mi sórí Facebook, o nídìí àti lọ gbé kó máa show yí pé kí ni mo kó sí, kí ló wọ̀. Nǹkan tí mo lágbára ni mo wọ̀ yẹn o. Nǹkan tí mo lágbára tó ń tà ní £1. Ó ní mo wọ̀ yẹn. Ó dẹ̀ bá mi lára mu, ó fit mi. Leave me alone. Mi ò wá bẹ́ẹ̀, má wá bá mi. Mi ò bú ẹ lẹ́yìn, mi ò dẹ̀ wá síwájú ẹ wá bú ẹ. Leave me alone. Let me be. Tó bá ń wá wàhálà ẹ síwájú. Tó bá ń wá ìjà, ó mọ àwọn oníjẹ, èmi ò kì í ṣe oníjẹ. Bó ṣe ń pèrè ní commotion, ọ̀dọ̀ ta ni commotion ti ń ṣẹlẹ̀. Ṣọ́dọ̀ mi ni commotion ti ń ṣẹlẹ̀ àbọ́dọ̀ tiẹ̀. Torí tí tó bá ní ọpọlọ tó pé, wàá mọ̀ pé communication ni mo kọ tí mo fi apostrophe sí orí ẹ̀ bí kọmá sí àárín m tó sọ di commotion. Ọ̀dọ̀ ta ni commotion ti ń ṣẹlẹ̀. Ṣọ́dọ̀ mi ni àbọ́dọ̀ tiẹ̀. Torí àwọn èèyàn ẹ, wọ́n rí ẹ o, wọ́n wù ẹ o, wọ́n rí bó ṣe ń sọ̀rọ̀ sí mi lánàá o. Kò sọ lórí pípé kan tó pè ẹ́ ṣàkíyèsí o. But téèyàn bá wá sọ̀rọ̀, wọ́n á ní wọ́n ń gbìmọ̀ ni. Ó mọ̀ pé mi ò dìtẹ̀. Òótọ́ ni mo sọ fún ẹ, kò sọ́lọ́pàá tó fẹ́ mú mi sí. Mi ò di ọ̀tẹ̀. Àwọn tó ń bẹ ẹjà ni kò kọjú sí. Leave me alone. Mo sọ fún ẹ o. Leave me alone. Torọ́rọ̀ ẹ ti di, mo sọ fún ẹ o. Ọ̀tá mi dẹ̀yìn lẹ́yìn mi. Mo sọ fún ẹ o. Tókunbọ̀ dẹ̀yìn lẹ́yìn mi. Dẹ̀yìn lẹ́yìn mi, dẹ̀yìn lẹ́yìn mi, dẹ̀yìn lẹ́yìn mi. Dẹ̀yìn lẹ́yìn mi o. Mi ò wẹ̀ ẹ́. Mi ò wẹ̀ ẹ́ wá. Mo jókòó mi jẹ́jẹ́ ni. Mo fi gbogbo nǹkan tó ń dùn mọ́ ẹ láyé ẹ ni mo fi bẹ̀ ẹ́. Wípé kó yọ ọ̀rọ̀ mi kúrò lẹ́nu ẹ. Yeah? Yọ ọ̀rọ̀ mi kúrò lẹ́nu ẹ. Ẹgbẹ́ lèmi àti ẹ. Ẹgbẹ́ lèmi àti ẹ. Oṣù ni mo gbà lọ́wọ́ ẹ kò pọ̀dún kan. Ẹgbẹ́jọ ni wá. But ibi tí energy ti ẹ tó focus ẹ sí ibẹ̀ kọ́ ni mo focus energy tèmi sí. Just leave me alone.
I know lójú ti ẹni mi ò jẹ́ nǹkan kan. Ṣùgbọ́n mo jẹ́ mẹ́wàá lójú àwọn tó ní mi. Àwọn tó nífẹ̀ẹ́ mi, àwọn tó ń pọ́n mi lé, mo jẹ́ billions lọ́wọ́ wọn. Yes? Wọ́n gbé mi gẹ̀gẹ̀gẹ̀gẹ̀ báyìí ni. Má fìdọ̀tí yí mi o. Má fìdọ̀tí yí mi lára, fi mí sílẹ̀ o. Wo, mo ṣẹ̀wẹ̀ tán ni. Ṣé o ti rí irun mi? Irun mi rèé o. Mo ṣẹ̀wẹ̀ tán ni. Mo ṣẹ̀ tú braid orí mi. Yeah? Ó ní mo fọ̀, ní mo wẹ̀, mo mọ̀ọ́mọ̀ má kun ojú. Bó ṣe ní mo ti bóra, ara mi ti bàjẹ́. Èmi ni mo lára mi. Èmi ni mo ní now. Ṣàrẹ́ ẹni tó ń complain ni. Ṣàrẹ́ èèyàn kan tó wá complain fún ẹ. Wípé mo ti bóra, ara mi ti bàjẹ́. This is my body. Yeah, this is me. Ọjọ́ táláyé ti dáyé lọ́wọ́ máa ń dúdú. Nǹkan tó lè rí lára mi nìyí. This is me. Mi ò kún ojú, mi ò kún ètè. I'll be 64 ní October 1. Yeah? Mo fi Ọlọ́run ọba bẹ̀ẹ́. Mo bẹ̀ẹ́ ni. Mo fi gbogbo nǹkan tó ń múnú ẹ̀dùn ni mo fi bẹ̀ẹ́. Wípé gbé ọ̀rọ̀ mi kúrò lẹ́nu ẹ. Ó rí mi kí n jáde rí kí n sọ̀rọ̀ ẹ. Yàtọ̀ sí nǹkan kan báyìí. Tó bá ó ń tẹ ojú ọlá mi mọ́lẹ̀, ó ń tẹ̀ mọ́lẹ̀ lójoojúmọ́. Mo dẹ̀ ń fojú fò láti 2016. Ṣé wọ́n yàn ẹ́ lé mi ni? Tí ìwọ àti Bímpé bá ń jà, ẹjọ́ fèsì ara yín. Why tó fi jẹ́ pé mi ló wá máa fi kanra mú all the time? Ó gbé fọ́tò mi ó bẹ̀rẹ̀ sí fi wọ̀n lórí show ẹ̀ lánàá. Ibi tábúrò mi ti ṣe 68th birthday nìyẹn. Ó ń gbé fọ́tò mi oníkan máa wò ó. Ó ló ti bóra rẹ̀ ti bàjẹ́, ara náà ni mo ṣí sílẹ̀ fún ẹ yìí o. Kó wá bá mi fi bí kan, kó bá mi sọ ibi tó bàjẹ́ lára mi. Ibi tó bàjẹ́ lára mi. Tattoo lórí yẹn. Ibi tó bàjẹ́ lára mi kó fi wọ̀n fún mi. Yàtọ̀ sọ́wọ́ tó máa ń sọ pé dúdú yìí náà. Gbogbo èèyàn ló ní. Ẹni tí ò lo cream rí gan, ọwọ́ ò bá rẹ̀ lọ. Leave me alone. I am begging of you. Mi ní energy fún gbogbo wàhálà yìí. You can tell, but for the past 2-3 weeks, read me online. I've been extremely busy for my life. I don't need to come and tell you. Nitori mi ní nǹkan kan la kì í ṣe wá ń sọ, mi ò ní. But bí mi ò ṣe níyẹn, ṣé mo wá tọrọ lọ́wọ́ ẹ ni? Àbí mo wá sọ fún ẹ pé kó yá mi ní góòlù ẹ̀kan kí n lò jáde. Àbí kó yá mi lára aṣọ ẹ. Àwọn panda takisa tí mo níyẹn ni mo rọra manage, ni mo ń fọ̀ ni mo ń lò. Leave me alone. Gbogbo wa kọ́ la máa ṣe business. Gbogbo wa kọ́ la máa ṣe business la máa jólówó bí tiẹ̀. Ìkan ọwọ́ yìí ò dọ́gba. As you can see, kò dọ́gba rárá. Ọlọ́run ti kẹ́ ẹ nìyẹn. Thank God for your life. Má fi life ẹ, má fi wé ti tèmi. This is me. Mi ìwọ bra pàápàá. This is me. Ara tó bàjẹ́ yẹn, this is me. Ó nìyẹn. Ara tó bàjẹ́, this is me. Why don't you leave me alone? Face your own life. At 63, mo ma 64. Ìwọ náà ń sọ wípé a ti ń lọ sí 70 years old. Tó la ti ń lọ sí 70 years old. Ìwọ lè ṣe eléyìí títí di 100 years. Mi ò fẹ́ kán rí mi ní sàkání ẹ. Mi ìfẹ́ kán tiẹ̀ máa mọ̀ mí mú ẹ. Leave me alone. I am begging of you. Mi ìbá ti jà wá, mo wá bẹ̀bẹ̀ ni. Ṣé èèyàn ò lè fẹjọ́ lórí òróró kó sinmi ni? Ẹ jẹ́ kí n sinmi now. Mo fẹ́ sinmi tèmi. Mo fẹ́ ní ìbàlẹ̀ ọkàn. Don't tell me that Oladimeji. Láti 2016 ni woman yìí ti wà lórí mátà mi. Láti 2016. Bó ṣe jẹ́ grandmother lèmi náà jẹ́ grandmother. Àti ní time láti tọ́jú àwọn ọmọ wa tán. Mi ti ní time láti tọ́jú àwọn ọmọ mi tán. Mo need enough time. 24 hours is not enough for me
láti tọ́jú àwọn ọmọ mi. Àwọn ọmọ mi wà bẹ́ẹ̀. Leave me alone. Ẹni tó bá báyàn jà lèèyàn máa ń bá jà. Mi ì bẹ́ ìjà náà, mi ò bú ẹ. Mi ò bẹ́ ìjà, mi ò dẹ̀ bú ẹ. Then let me be. Just let me be. Àwọn èèyàn rí mi ní títì lójoojúmọ́. Mo ṣe MC lọ́jọ́ Saturday for your information. Mo ṣe 60th birthday MC, èmi ni mo MC ńbẹ̀. Lánàá mo sì lọ gba awọ́ọ̀dù. Ara mi tó bàjẹ́ nìyí. Can you not see it? Àtàwọn panda tí mò ń lò. Báwo ni yẹn ṣe concern ẹ? Báwo ni yẹn ṣe jẹ́ problem ẹ? Just leave me alone. Mo ń bẹ̀ ẹ́ ni, ó ṣí ọkọ mi, mo ń gbọ́ ẹ. Mo rí comment ẹ. Just leave me alone. Kí ló dé? Ọ̀rọ̀ gbogbo ń ṣe lórí alábàáhùn ni. Èmi ò ní kó má jà. Ẹni tó bá fẹ́ bá jà kó bá jà. Just leave my name out of your mouth. Leave me alone. Ó ń gbé fọ́tò mi ó fi ń wọn gbogbo àwọn tó ń ṣe ṣáàtì fún. Oníkan wò mí, mo ti bóra. Ó ní mo ti bóra, ara mi ti bàjẹ́. Ara mi bàjẹ́. Wá bá mi túṣe now. Àwọn tó wá complain fún ẹ. Àbẹ́mi ni mo ń sunkún fún ẹ, para mi ti bàjẹ́. Kó wá bá mi túṣe. Ìwọ tara ẹ̀ dá. Leave me alone, man. Èèyàn máa ń wálé ayé tó máa ní ìsinmi ni now. Èèyàn ń wálé ayé ó máa ní ìsinmi ni. Ibi tó bá ti ń sọ̀rọ̀ ẹ tí mo bá wà ńbẹ̀, èmi máa ń sọ fún wọn ni pé kàn fi ẹ́ lọ́rùn sílẹ̀. Ìwọ gan ò fi ra ẹ́ lọ́rùn sílẹ̀. Tó bá dẹ̀ fi ra ẹ́ lọ́rùn sílẹ̀, that's your own cup of tea. Just leave me alone. Leave me alone now. Mi ò bẹ́ ìjà, mi ò bú ẹ, mi ò sọ̀rọ̀ ẹ lẹ́yìn. Leave me alone. Tọ́lọ́run bá kẹ́wọ́, tó kẹ́ ẹ débẹ̀, tó kẹ́ ẹ jù bẹ́ẹ̀ lọ, tó jẹ́ pé títì ni mò ń gbá, tó jẹ́ pé tọ́ílẹ̀tì ni mò ń fọ̀. Kádàrá tèmi nìyẹn. Mi ò dẹ̀ challenge ẹ, mi ò jowú ẹ, mi ò wá tọrọ lọ́wọ́ ẹ. Why tó ṣe jẹ́ kí n wà lálàáfíà mi? Tókunbọ̀ mo bẹ̀ ẹ́ ni now, ó dẹ̀ jọ́. Tó bá tiẹ̀ fi ṣe èèyàn, tó bá fi ṣe ẹ́, wípé gbogbo èèyàn ní kò ṣáà máa bá jà, ó tiẹ̀ máa nígbà kan tó kàn máa wo rẹ̀ wípé èèyàn máa ń sinmi ogun ni. Èèyàn máa ń sinmi ogun ni now. Yes, ọ̀gá ni mí ní NHS, mi dẹ̀ ready àti dá agency sílẹ̀. Èèyàn kọ́kọ́ ò lè force mi láti lọ dá agency sílẹ̀ if I don't want to. Everybody kò sí ẹni tí ò rí mi ní party tí mo làbí mo àbí kí lẹ ti ń pè filter ni mò ń gbé lọ party ni. Ṣé filter ni mò ń gbé sára lọ party ni? Mò ń ṣiṣẹ́ ni mò ń káàkiri. East London mo wà lánàá tí mo ti lọ gba award. Láti bí 2 weeks or 3 weeks mi ò tí rest. MC every weekend ni. Why don't you let me be? Oṣù August wà weekend kan ṣoṣo ni mo ní free to myself nínú ẹ̀. Nǹkan tó mọ̀ mí sí nìyẹn. Mi ò bá yéèyàn jẹ́ rí, mi ò dálé onílérú. Látọjọ́ tí kí mídíà tó délé ayé mi ò bá yéèyàn jẹ́ rí ni mo dẹ̀ ti wà ní mídíà tí mo ti ń ṣiṣẹ́ tí mo ti ń sọ̀rọ̀. Mi ìdálé onílérú rí. Leave me alone o. I am begging you. Jẹ́ kí n lálàáfíà. Fún mi lálàáfíà mi. Tálàáfíà tiẹ̀ tí ò bá mátà sí ẹ. Èmi ò fẹ́ fi àfíà láyé mi. Leave me alone. Orí pé mi ò gbẹ, orí pé mi ò rù, orí ọ̀fẹ́ Ọlọ́run òun ni mo carry. Grace Ọlọ́run wà lórí mi. Let me be. Let me be. Èmi àti ẹ̀kọ́ ló ń jà. Mi bọ́ síta kí n bú ẹ. Jẹ́jẹ́ mi ni mo jókòó. Mo jókòó mi jẹ́jẹ́ mi. Kí ló wá dórí péjì mi tó fi ń gbé fọ́tò mi? Ṣé mi ṣe rú ẹ̀ fún ẹ rí ni? Tó gbé fọ́tò mi tó fi ń wọ̀n wọ́n. Kán wò mí. Kán wò. Ẹ wo kí ló kó sí kí ló wọ̀. Yín tí mo ní ni mo wọ̀. Ntí mo lágbára tí mo fi ogún ojú mi rà ni mo wọ̀.
Just leave me alone. Má frustrate me. Ìwọ ni kó má ṣe tiẹ̀ bó ṣe mọ̀ ṣe yẹn. Gbogbo ayé ló fẹ́ràn ẹ. Èmi tí wọ́n dẹ̀ fẹ́ràn. Leave me alone. Èmi tí wọ́n wá wò ní ẹ̀wọ̀n ọ̀rẹ́ ni fún star. Mi ò ń ṣe alágbe. Mi ò kì í ṣe alágbe. Mi ò ní ọmọ tí mò ń tọ́ lọ school. Mi ò lẹ́bí tó ń gbowó lọ́wọ́ mi. So tí n bá gba salary mi tí mo jẹun tí mo sanwó ilé tí mo san bills. Ìyókù mo fi ń ṣe charity tí mo lágbára láti fi ṣe. So ṣé mi àti ẹ ń compete ni? I'm not competing with you. Mi ò jealous yẹ. If you all the time no man sọ pé ó ń jealous yẹ. I'm not those one. I'm not part of the people that jealous you. That are looking up to you. Tí wọ́n wò ẹ́ pé o ti dàràbà kan tí wọ́n jealous. I have nothing tí mo fẹ́ jealous lára ẹ. Because Ọlọ́run ò dá wa bákan náà. Bó ṣe dá olówó ló dá èmi tálíkà. Ó dá wọ lólówó dá mi ní tálíkà. Ó dẹ̀ tẹ́ mi lọ́rùn mi dẹ̀ wá tọrọ jẹ lọ́wọ́ ẹ̀. Iṣẹ́ òjọ́ mi ó ti tó mi jẹ. Mo jẹ ń jẹ àjẹyó if you don't know. Mo ń jẹ àjẹṣẹ́kù. Mo lè má gbogbo nǹkan tó bá wù ẹ́ tó bá ń sọ nípa mi. Just torí Ọlọ́run má gbé photo mi síta for anybody. Mi ò ṣerú ẹ̀ fún ẹ rí. Tokunbo, there are so many pictures of you. See, mo lè gbé kémi náà máa show, but I'm not like you. I'm very, very different from you. We are not the same person. Tokunbo, we are not the same person. Respect should be reciprocal. Bí mo ṣe ń respect yẹ, o respect mi bẹ́ẹ̀, o dẹ̀ fi wí pé torí pé o lọ́rọ̀ lẹ́nu, kò sẹ́ni tí wọ́n gbẹ́nu ẹ̀ lọ falágbàfọ̀. Tí mi bá sọ̀rọ̀ ni mi ò sọ̀rọ̀. Nítorí àwọn tí mo bẹ̀rù. Àwọn ọmọ mi mo bẹ̀rù wọn, ọ̀gá mi ni wọ́n. Torí mi ní fẹ́ kí ìdọ̀tí kó dọ́dọ̀ àwọn ọmọ mi. Eléyìí tí ìwọ̀nba tí mo fi ń bẹ̀ yìí, wọ́n sì máa tell me off. Ipe what is it? Ṣó ṣe ń bú mi ni? Ó ṣe ń bú mi lóòótọ́ lójoojúmọ́. But at the same time, ìjọ́ kan náà lèèyàn máa sọ fún ẹ pé stop it. I am begging you ni. Ẹ má bú o. Mo wá bẹ̀ ni. Ẹ bá mi bẹ̀ ni. Kó yí ọwọ́ steering ẹ̀ sí síbòmí. Kó má yí wá sọ́dọ̀ mi. Gbogbo àwọn tó lè bájà pọ̀ lórí Facebook. Wọ́n kún bẹ̀ lórí social media. Tẹ́jọ ń bára yín jà. Face them squarely and leave me alone. Do you understand? Leave me alone. O ṣé ọ̀rẹ́ mi. Leave me alone. Mi ò wá sọ́dọ̀ ẹ. Ẹ̀bẹ̀ ni mo máa ń bẹ̀ all the time. Gbogbo ìgbà ni mo máa ń páyẹ̀, mo ń pẹ́. Torí mi fẹ́ wàhálà. Mi fẹ́ wàhálà láyé mi. Èmi máa ń sùn. Tí bá bọ́ sórí bẹ́ẹ̀dì mi mo máa sùn. Torí mi ò bá tèèyàn jẹ́ mi dẹ̀rọ tiẹ̀ níbi. Why tó ní jẹ́ kí n lè ṣayé mi? Mi wá bẹ́ẹ̀ náà Tokunbo. Kí ló ń gbé fọ́tò mi kiri fún? Ẹni tó disable kan gbélé ayé. Oníkan wò mí. Kí ló ṣe mí? What's wrong with me? What's wrong with me? Oni skin mi ti bàjẹ́, skin mi rèé now. This is me. For crying out loud. Ọwọ́ mi nìkan ló lè sọ pé ó dúdú ọwọ́ mi nìkan. Yes, gbogbo èèyàn ló ní blemish lọ́wọ́. I am a nurse. Do you understand that? Please just leave me alone. Mo wá bẹ̀bẹ̀ ni. Mo fa àwọn ọmọ ẹ bẹ̀. Táwọn ọmọ yẹn bá wà important sí ẹ because àwọn ọmọ mi lọ́lọ́run mi. Lẹ́yìn Ọlọ́run mi àwọn ọmọ mi ló kù. And mo dẹ̀ believe pé bẹ́ẹ̀ ló ṣe yẹ kó rí fún gbogbo òbí tó bá káràmásìkí àwọn ọmọ ẹ̀. Mo fi gbogbo àwọn ọmọ ẹ bẹ̀. Á dẹ̀ dára fáwọn ọmọ yẹn. Mo fi wọ́n bẹ̀ ẹ́ o. Yọ okùn lọ́rùn mi. Èyàn ò lè dédé lọ máa bá èèyàn jẹ́ ẹni tí ò bá èèyàn jà, ẹni tí ò wá ẹ. Mi ò wá ẹ náà, kí ni wàhálà ẹ láyé mi? Kí ló dé, kí ló rí lára mi gan? Ìwọ ló lówó, ìwọ ló lọ́lá, ìwọ ló nípò tó yẹ kémi máa jealous ẹ. Ṣé ká sọ pé ìwọ ń jealous mi ni? Báwo ni jàre ọkọ mi? Ọmọ Ọlọ́run. Ṣé èmi ló yẹ kí n máa jealous ẹ? Mi ò jealous ẹ now. Kí ni gbogbo nǹkan tó onítọ́lọ́ ń ṣe fún ẹ? Glory be to God for you. I will never jealous you because ẹni tó bá ti ń jowó èèyàn, ìwà burúkú ni, ìwà ìkà ni. Ọlọ́run dẹ̀ kẹ́ mi níwọ̀nba tèmi. People see me every day.
Ask everybody in the whole of London. I work freely. Mo máa ń wọ ilé mi láago 3 òru. Yes? Mo mingle pẹ̀lú àwọn èèyàn. Tí bá pàdé àwọn èèyàn tí mo lọ sí MC, máa bá wọn jẹun nínú abọ́ kan náà. Mi ò ní kórìíra, mi ò ní nǹkankan lára tí èèyàn kan fi máa sọ pé kán wò bí mo ṣe rí. Ṣé krokro ló wà lára mi ni? Ṣé wọ́n ṣe lo cream ni mo lo cream ni? Let me tell you, tó bá wá síbi birthday ẹni tán bí tẹ̀lé mi tó ṣe 68 ní 2 weeks ago tá ṣe big party fún, wàá gbọ́ wípé nínú àwọn 7 tí ìyá mi bí, èèyàn 2 péré ni èèyàn dúdú. Àwa yòókù èèyàn pupa ni wá, bá ṣe wá nílé wa nìyẹn. Èèyàn 2 ló dúdú nínú àwọn ọmọ parents mi. Àwa yòókù pupa ni wá. Tí ọwọ́ mi bá tiẹ̀ dẹ̀ wá jóná, báwo ni ìyẹn ṣe wá jẹ́ wàhálà ẹ̀ tó wá sọ fún mi wípé kán wá ara mi mo ti lo cream mo ti bàjẹ́. You don't know me. Ẹni mọ bí téèyàn ti wá ẹni mọ genesis about anybody. Ẹ kàn máa bàyàn lórúkọ jẹ́, ẹ máa bàyàn, ẹ máa gbéyàn jáde, ó ń gbé fọ́tò mi jáde. Ìlẹ̀kẹ̀ ni mo lò sọ́rùn náà. Mi ò lo 18 karat torí mi ò ní. For your information, I don't even have one. Is that okay for you now? Now that you know. So you can leave me alone. Yes? You can leave me alone. Me ní gold ẹyọ kan. For your information, ṣó ti gbọ́ báyìí sí. Nítorí lọ́rùn mi yẹn, òun ni ìyàwó Wàsíù wọ̀ sọ́rùn. Ìlẹ̀kẹ̀ ni, kò dẹ̀ ṣe ordinary ìlẹ̀kẹ̀. Ṣó ti yẹ? Bóyá £1 náà ń tà, bóyá wọ́n lè rírà ní 1p. I don't even know. But go and look for it. Ìlẹ̀kẹ̀ ni wọ́n ń pè é. Ṣó ti yẹ? And it's not an ordinary one, but £1 ló cost. Wọ́n gbé photo mi kàn máa wò mí. Ó ń pera ẹ̀ ní commotion. Ọ̀dọ̀ ta ni commotion ti ń ṣẹlẹ̀? Ṣọ́dọ̀ mi ni àbọ́dọ̀ tiẹ̀. Just leave me alone. Mo wá bẹ́ẹ̀ ni o. Mo wá bẹ́ẹ̀ torí o lẹ́nu pa. Ìwọ nìkan ló mọ̀rọ̀ sọ. Ìwọ nìkan ló lè bá yé èèyàn jẹ́, but èmi mi sí lára àwọn tó lè bá yé ẹ̀ jẹ́. Torí Ọlọ́run ti tú mi ṣe. Ẹni tó Ọlọ́run tú ṣe lèmi, ẹni tó tú ilé èèyàn ṣe, ẹni tí kò ń balẹ̀ onílé jẹ́, ẹni tó tú ayé ọmọ ọlọ́mọ ṣe òun lèmi. Gbogbo àwọn ọmọ tó dára fún, gbogbo àwọn ọmọ tó ń ṣoríire, gbogbo àwọn ọmọ tó ń lọ sókè tó ń lọ síwájú, òun lọ́lọ́run jogún fèmí. Ìlú yìí ọmọ mi ló kọ́kọ́ ṣe graduation tó mú 1st class honor ní ìlú yìí as a single mother. See paper gbé tí television, go and search for it in this country. So I am so proud of myself. If you don't know, please leave me alone. Mo fi gbogbo ohun tó níráyé ni mo fi bẹ̀. Gbogbo ohun tó tún máa jẹ́ lọ́la ni mo fi bẹ̀. Mo fa àwọn ọmọ ẹ bẹ̀. Leave me alone. I don't want to come out again to beg you. Just leave me alone. You don't know ibi tí mo ti ń bọ̀. Mi ò dẹ̀ bẹ́ẹ̀ compete rárá. And this is just me. Ẹgbẹ́ lèmi àti ẹ. Kò pọ́dún kan tí mo gbà lọ́wọ́ ẹ. March ọdún yìí ló pé 63. Tó bá di October 1 máa pé 64. Ọmọ ìyá mi 3 ló wà ní ìlú yìí. Sábàdà. Mo fi Ọlọ́run ọba bẹ̀ mi ìkọ́ rẹ̀. Ó dẹ̀ lè yàn rẹ̀ fún mi. Ó lè sọ ẹni tí máa bá rìn àti ẹni tí mi ní bá ṣe. Gbogbo èèyàn ni mo dẹ̀ ń bá ṣe bó ṣe ń wò mí yìí. Gbogbo ayé lọ̀rẹ́ mi. Mi ò ní enemy. Àfẹ́ni tó bá rí mi lọ́kàn ara ẹ̀ pé èmi jọ́ta òun. Ẹ ṣé wòlíì Olúmídé. Àfẹ́ni tó bá rí mi lọ́kàn ẹ̀ wípé ọ̀tá òun ni mo jẹ́. Ó ní mo ṣe gbéra mi wá fún ẹ báyìí mo ṣe wẹ̀ ni. Mo ṣe tú single plat tí mo ṣe ní US mo ṣẹ̀ṣẹ̀ tú ni. Yeah? So, mo mọ̀ pé mi ò fine. Mo mọ̀ pé ugly mu tẹ̀tẹ̀ ni mí. Bọ̀bọ̀ ló ń ṣe dá mi nìyẹn. And I love it. I love it so much. And I thank God the day He created me. And the grace tí Ọlọ́run fún mi. I carry grace. Grace ni mo carry. Mo dẹ̀ ń jẹ́. Oh, I wish pé kó wà níbi tí mo ti gbà wọ́ọ̀dù lánàá. Láti ọjọ́ tí mo ti wà ní ìlú yìí, láti 88 tí mo ti dé ìlú yìí, mi rí àwùjọ àwọn Haúsá bẹ́yẹn rí láyé mi.
Mommy Gladys Raymond, mo ti wá ṣe MC fún yín ní France. Tegba tí ó jẹ́ inú ilé yín ni mo sùn sí. Ẹ rárá mi tó bàjẹ́, alára bàjẹ́, ó ti bóra rẹ̀ ti bàjẹ́. This is me. Mi ò ṣọmọ dúdú for your information. I am not. En tí mo tẹ̀lé, ó máa rò pé white ni. Bó ṣe bí wa nìyẹn nínú ilé wa. Ó ti bóra ara mi wo ló bàjẹ́, níbo ló bàjẹ́ lára mi kó fi wọ̀n mi. Yàtọ̀ sọ́wọ́ tó dúdú yìí. Ìyẹn ò dẹ̀ ń ṣe big deal. Ó fẹ́ rí ni ó ní kó crop ẹ̀. Ó ṣẹ̀ṣẹ̀ ń gbé bọ́ọ̀lì sẹ́gbẹ̀ẹ́ ọwọ́ mi. Ìyẹn kò sí tuntun nínú yẹn. Bó ní 2024 láti 2016 títí di 2024 Tókunbọ̀ ò dẹ̀ padà lẹ́yìn mi. Padà lẹ́yìn mi o. Padà lẹ́yìn mi. Mo bẹ̀ ni, dẹ̀yìn lẹ́yìn mi o. Má sọ̀rọ̀ ẹ̀ di Fáráò nínú ayé mi o. Má sọ ara ẹ̀ Tókunbọ̀ Abọ́dẹrìn. Má sọ ara ẹ̀ di Fáráò nínú ayé mi. Let me be. Àlàáfíà ni mò ń wá. Oríire ni mo dẹ̀ ń wá. Bí n ṣe ń wá fáwọn ọmọ mi ni mò ń wá fọ́mọ lọ́mọ. Tí bá gbàdúrà fún fọ́mọ lọ́mọ, màá ní kó rí bẹ́ẹ̀ fáwọn ọmọ tèmi. Torí mi ò robiru ọmọ lọ́mọ mi dẹ̀, mi bí ò dẹ̀ lè jẹ́ títa àwọn ọmọ tèmi. Mi ò dẹ̀ robiru àwọn ọmọ ẹ̀, ní mo ṣe fa àwọn ọmọ ẹ̀ bẹ́ẹ̀. Torí gbogbo abiyamọ ló cherish àwọn ọmọ wọn, tó máa ń gbà àwọn ọmọ wọn bí ẹyin. Mo fi àwọn ọmọ ẹ̀, mo fi bẹ́ẹ̀ kó dẹ̀yìn lẹ́yìn mi.